Àṣàbí má jẹ́ wojú ẹ̀. Má yẹ kí wojú ẹ̀. So yẹ mo like ẹ gan. Má yẹ wojú ẹ̀. Wọ́n lè ti kọ́ lọ́kọ̀ ọ̀gá àbọ̀tá fún mi. Tó bá sọ pé kò sí màá gba etí ẹ̀. Mi ò fi máa ná obìnrin ni o. Veron! Tó bá wọn kò já ẹ lójú. Come out here! Ẹ má ní kí calm down. Let me tell you to calm down. Tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ gbárù ẹ̀. Àbúrò ìjọba kò fún mi lọ́wọ́. Ó bá ìyàwó mi sùn. Ó bá sùn tó wọ́n lé ní fún mi. Ó tún ní kó máa upload video yẹn. Tó wọ́n bí já ẹ̀dá. Kó upload ẹ̀. Ìjọ tó bá upload ìjọ inú máa fàáyé sílẹ̀. Wàláì! Mi ò gbádùn o. Ẹ gbàgbé mi ò gbádùn. Ṣọ́tí ẹyin ẹni kó bọ́ta. Àṣàbí, kí ló ń ṣe ń ta kí ló fi kàn ẹ́? Fídíò tí ìyàwó wọn àti ọkọ ti rí. Ó sọ fún mi jọ torí Ọlọ́run. Ẹgbẹ́ fẹ̀sàbílẹ̀. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọkọ̀ Àṣàbí. Ẹni ká bọ́ọ̀lù bọ́ta. Stop telling me to take it easy, man. Tó bá jẹ́. Ṣé ayé ṣe ọmọ kan ní tọ́lúgbẹ̀ sí jẹ? Mo ní ń bẹ́ sọ oṣù yà wọ́n ní. Kò sí kan tó kàn. Kò ní upload video yìí. Ẹ náà ẹ kò ní kó bọ́ta kò jó wojú ara. One on one ẹ kò pé kó bọ́ta. Kájọ wojú ara one on one. Ẹ kò pé. Nǹkan tó ṣe fún mi ṣé ilé gbà ṣé ilé gbà rẹ̀? Ṣé ilé gbà? Ó bá àwọn mi sọ pé fún mi lọ́wọ́. Ìyẹn ò tú ẹ̀. O wá ń threatening pé ọgbà fídíò máa upload ẹ̀ sórí internet. Wàláì ìjọ tó bá upload ẹ̀ máa pa. Wọ́n máa gbẹ̀gbìn.